Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire lólóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo etí tí bá ń gbọ́ mi, bùwọ́ omi láà máa gbọ́nú ilé yìí o, ànígbọ́ bùwọ́ àgbo. Ọlọ́run o, má fi ṣe ara wa dè wá. Má gbójú inú lọ́wọ́ wa, má gba tòde lọ́wọ́ wa. Má gba àlàáfíà ara wa, ṣùgbọ́n gba ìsìnkí ara wa. Torí pé ẹni àfíìsìkí ara rẹ̀ tó bá tán fún bí gbẹ̀jẹ̀ bá gbẹ lára aláàárẹ̀ ni o. Ọlọ́run má dojú tì wá. Ìka kò àtàǹdì ẹ̀ má jẹun ara yóò nà sí wa. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wo àwòrán yìí. Ẹ wo apá ọ̀tún yín. Ẹ rí èso àìdán gbígbẹ, àìdán onígun gbígbẹ. Ẹ wo apá òsì, ẹranko tẹ rí ń bẹ̀ là ń pè ní ràkúnmí, olóyìnbó a máa pè ní camel. Eléyìí jẹ́ part 2 nípa ìwúlò tí ń bẹ lára ràkúnmí. Àwọn bàbá wa sọ̀rọ̀ wọ́n pòwe, wọ́n ní ràkúnmí kì í ṣàárẹ̀, kòkòkò lára ràkúnmí, kò sí ohun tí ì rẹ̀ o, Ọlọ́run ọba nìkan lọ́ba tí ì rẹ̀. Ìdí tí wọ́n fi ní ràkúnmí kì í ṣàárẹ̀ ni pé ràkúnmí jẹ́ ẹranko kan tó jẹ́ ẹranko àbàmì. Ó sì jẹ́ ẹranko kan tó jẹ́ pé ẹranko tí máa bọ̀wọ̀ fún ẹ̀dá ni. A máa bọ̀wọ̀ fún ẹ̀dá. Ràkúnmí jẹ́ kan náà ẹranko tí máa bọ̀wọ̀ fún ẹ̀dá. Ajá náà jẹ́ kan náà ẹranko tí máa bọ̀wọ̀ fún ẹ̀dá. Ẹṣin náà máa bọ̀wọ̀ ṣùgbọ́n ẹṣin kì í pẹ́ bínú. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà máa bọ̀wọ̀ fólówó rẹ̀ ṣùgbọ́n òun náà kì í pẹ́ bínú. Ẹ gbọ́. Ejò mẹ́nàmẹ́nà náà máa bọ̀wọ̀ fólówó rẹ̀ ṣùgbọ́n ìjà tiẹ̀ gan ọ̀dà tó bá dalẹ̀. Ẹ máa bá mi bọ̀, ẹ máa bá mi ká lọ. Mo ti ṣàlàyé díẹ̀ nípa ìwúlò tí ń bẹ lára ràkúnmí. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa lo iké ẹ̀yìn ràkúnmí. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa lo eegun ara ràkúnmí. Wọ́n a máa lo wàrà ràkúnmí. Wọ́n a máa lo ìtọ̀ ara ràkúnmí. Tí ó tó gbọ́ tuntun, ìgbẹ́ tí ràkúnmí tún yà, gbogbo ohun tí ń bẹ lára ràkúnmí ló wúlò. Ìwọ tó a máa pariwo ẹ̀yìn ríro. Kí n gbé ọ débẹ̀, kí n já ọ sí. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ ká fètèmétè ká wá sẹnu wa kẹ́mú. Ẹ wò mí, ìhun tẹ́lẹ̀ mi ọ̀bá mọ̀ ní ọmọ. Tó o bá gbọ́ tó wọ́n máa ń polongo mọ̀ níbì kan dúró kọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Eléyìí èsì kí ni wọ́n, èmi ò fún ọ lóògùn orí gọ́gù o. Èmi èsì àwọn tí máa sáré wọnú igbó káàkiri tí wọ́n máa lọ múmukúmu, tí wọ́n máa wíwò tòwòtò fún yín rárá. Wọ́n yọ̀ǹda ẹ̀ fún yín, ẹ lọ́ọ́ ṣe é kẹ́ ẹ dúpẹ́. Ẹ máa bá bọ̀, ẹ máa bá ń ká lọ. Bóòlù àti ìlò ràkúnmí part 2 mbẹ̀lá dúró sí i. Orí ìtọ̀ rẹ̀ náà láti tún padà sí o. Torí pé ìtọ̀ ara ràkúnmí ó ní agbára púpọ̀. Ibi ihun tá a bá mọ̀mọ́ táwa bá mọ̀mọ́ mbẹ̀lá sọ dé. Tẹ́lọ̀mí bá tún gbé láti wájú, àwọn náà ó tún ká síwájú ni. Wọ́n ní okùn tá fàfàfà tá àrópin rẹ̀ pé ó ṣe wá gùngùngùngùngùn báyìí, òun là ń pè ní oògùn. Ẹnìkan kì í mọ oògùn tán láyé. Àyè máa sọ ọ̀rọ̀ oògùn bí ìgbà tó dàbẹ́ ń ká pé ìwọ nìkan lọ́mọ gbogbo nǹkan. Irọ́ o. Irọ́ o. Pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ irọ́ ni. Irọ́ gbugbu ni. Tí o bá déwájú àwọn ọ̀jọ̀gbọ́n, èèpo sútọ́ bẹ́ tó ní òwúlò lára súnmọ́ tó bá dànù àwọn kò sọ pé àìdé èpo oṣù ni ayako wá lára èpo oṣù àtúnyọ ìlúbọ́
àwa àtàjára ìlú òkè a máa pè ní kùnúbẹ ọwọ́ ìbéèrè pé kùnúbẹ ọwọ́ ìbéèrè lọ́wọ́ àwọn ará àsẹ́yìn tàbí ará àsákí èlùbọ́ kùnúbẹ ń bẹ òun ní èpo tá a bá kókó lára aṣọ a wà á rọra sí èpo tẹ́rẹ́tẹ́rẹ́ ń kó ń bẹ a wà á lè lómi gbóná a sa èlùbọ́ mi tún dé ọtún dọbẹ̀ ọyẹ màá bá ń kálọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ̀jẹ̀ akọ́gbọ́n. ẹ̀yin ọmọ ọlọ́fà mọ́jọ ilé yín la lọ lónìí o ẹ̀yin ìyàrá ọmọ ọlọ́fà mọ́jọ ẹ wò mí oríkì ilé yín òun la fi ṣètò jáde lónìí ẹ lọ wá òríjínà ìtọ̀ ràkúnmí ẹ̀wà ẹ̀jẹ̀ ọ̀pọ̀ tẹ́ bá ti wá tọ́pọ̀ ẹ gbé síbì kan ẹ ń gbọ́ ẹ wàá wá sẹ́rí ọsàn wẹ́wẹ́ tá a ti là sí méjì 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 ó yẹ kó sínú kòkò ẹ ti kó sí egbò ifọ̀n egbò sápó ẹ kó sí egbò ẹ̀rùn jù ẹ gbọ́ dáadáa egbò ẹ̀rùn jù ẹ̀rùn ìjù báyà mo sọ pé kò yé dáadáa ẹ̀rùn ìjù tẹ́ bá ti ní egbò ẹ̀rùn ìjù egbò náà tẹ́ bá ti rí àpẹẹrẹ tẹ́ fi dámọ̀ ní pé ṣe rí èpo tó wà lẹ́yìn rẹ̀ brown tiẹ̀ ó fẹ́ dàbí black èpo ara rẹ̀ ó fẹ́ dàbí dúdú ṣùgbọ́n kò dúdú tán nǹkan ẹ̀ fi dààmú tí wọ́n bá mú fún yín nù. ṣé ń gbọ́ ẹ̀gẹ́ pópópó ẹ kó sínú ìkòkò ẹ wàá mú àìdán yìí ẹ̀gẹ́ pópópópó ẹ̀dá síbẹ̀ ẹ wá wá ayù lọ́pọ̀lọpọ̀ ẹ kó sí ẹ gbọ́ ẹ fi kán díẹ̀ sí ẹ ti fi kán sí ó yẹ kó náà mọ́ lábẹ́ ẹ kó náà mọ́ lábẹ́ ẹ ti kó náà mọ́ lábẹ́ ẹ sè é bá ti sè é tó jiná tán wá mú ẹ yọ gbogbo egbòogi inú rẹ̀ kó mbẹ ṣẹ́rí tẹ́ bá ti sè é tẹ́ sọ kalẹ̀ yẹn ẹ rọra fílẹ̀ bò ó tó bá jẹ́ pé ẹ tún rí ìtọ̀ yẹn míì ẹ tún dà fún èyí tẹ́ ẹ ti ṣe yẹn ẹ fílẹ̀ díjọ́ kejì kódà àá fílẹ̀ díjọ́ kẹta ẹ tó yọ gbogbo àwọn nǹkan inú rẹ̀ kúò tó bá tó bí ijọ́ kẹta ẹ wá yọ gbogbo àwọn ọ̀dọ̀tí yẹn kúò àwọn nǹkan tẹ́ fi ṣe ẹ kó kúò mẹ́ ẹ wá rọ̀ sínú kẹ́ẹ̀gì kan tàbí inú ike kan tàbí bí kankan tó bá wù yín ẹ rọ̀ sínú ẹ̀ pamọ́ kẹ́ẹ̀dé pamọ́. ṣe rí gbogbo àrùn tí bá máa ṣe ni inú eegun ló wà ní inú ẹ̀jẹ̀ ni inú okùn wa yìí ni inú òfun ni ẹ gbọ́ ohun tí mo wí fún yín gbogbo àrùn tó bá ti jẹ mọ́nú tí máa dènà àlàáfíà ara ẹ bù ú sókè gbígbóná kẹ́ fi gbá ẹ̀kọ́ mímu sọ́hùn tó bá lò ó lónìí tó lò ó lọ́la tó lò ó lọ́tùnla tó fi gáàpù ọjọ́ méjì lẹ̀ ẹ fààyè ọjọ́ méjì lẹ̀ tó lò ó ó sì wọlé lò ó ní tẹ̀lé ẹ̀ẹ̀kan lójúmọ́ kó máa lò ó ẹ máa lò ó kẹ́ ẹ máa lò ó pẹ̀lú ọkọ̀ gbígbóná ẹ lò ó láàrin ọ̀sẹ̀ kan àrùn títí ń ṣe yín ti pẹ́ tó jẹ mọ́ àrùn inú àbí inú egungun àbí inú ẹ̀jẹ̀ àbí inú ara torí pé nígbà míì o àwọn nǹkan míì àmọ́ aṣẹlòmíì tó jẹ́ pé àrùn ara ni àrùn míì wọlé sí yàn lálá tójú oorun àrùn míì sì mẹ́tọ́ pé tí ó bá bẹ̀rẹ̀ béèyàn bá sùn ní kíní yàn bẹ̀rẹ̀ ẹ gbádùn mi dáadáa òun ni ó bẹ̀rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ máa lò ó
Ọlọ́run yóò fi ṣe sábàbí ire fún yín. Pàápàá jùlọ bí mo ṣe kà á kalẹ̀ yìí ẹlòmíì bẹ tó jẹ́ pé inú ní máa dẹ lòmíì láàmú ni òjò yín ó ti dúró sí i la látọjọ́ tó ti pẹ́ tẹlòmíì sì lọ náwó àìnítumọ̀ káàkiri ẹgbẹ̀ẹ́dún kẹ́ lókínní ìkẹ́ ṣe èmi ò dín ikú sí fi lékún ìyìn wá fi kalẹ̀ torí kẹ́ wádọ̀ mi ẹ lọ ṣe ẹ dúpẹ́ ayọ̀ yóò sì ṣe sábàbí ire lára yín kò ní gbòdì lára yín orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Lukumọ̀nà ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ràkúnmí kókókó lára Ràkúnmí torí pé Ọlọ́run ọba ó fi àlùbáríkà sára Ràkúnmí púpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa nǹkan ara Ràkúnmí púpọ̀ à ń bọ̀ wá bí wàrà rẹ o ahùn Ràkúnmí à ń bọ̀ wá bẹ́ẹ̀ o eyín ẹnu rẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ pátákó ẹsẹ̀ rẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ eegun ẹ̀yìn Ràkúnmí ẹ lọ wá ẹ sa igi ọ̀gbẹ dáadáa ẹ ti ságbẹ́ ẹ ra fi ẹgbẹ́ kan ẹ wá lọ wá egbò igi ọ̀sánpòtú èpo rẹ̀ egbò yẹn tẹ́ bá ti wá ẹ sàn nù dáadáa egbò rẹ̀ ẹ gún papọ̀ mọ́ eegun ẹ̀yìn Ràkúnmí yẹn tẹ́ wá fi káńpọ̀ sí agbára yín bá ṣe mọ ẹ lọ kókún náà ẹ ti pò ó mọ́ òrí Olódùmarè o ìwọ tó o máa pariwo ẹ̀yìn ríro àbí oríkèéríkèé ara lọ́ọ́ dán o nínú ìpinnu àdúrà fún mi lọ́kàn mẹ́ kódà àfi wọ́ra fọmọdé ọmọ tí yẹn sẹ̀ bí a máa fi wọ́ra fún yẹn ń parọ́ kan fún ọ tó o bá sanra tán tọrọra fi kíní ìwọ́ra fẹ́rẹ́fẹ́ kó sùn níjọ́ kejì kòǹbó ló dìde agbára Ọlọ́run ni kì í ṣe tèèyàn ọ̀pọ̀fọ́ ògbé tutù ẹ lọ́ọ́ dán o bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà iṣẹ́ táwa ti dánwò rí táwọn bàbá wa máa ṣe ni eléyìí èso oògùn gọ́gù kọ́ lélẹ́yìí kódà ó wúlò fún aláboyún tóbìnrin bá wà ní oyún ẹnu wọn máa fi wọ́ra ẹ mọ̀ pé ẹ̀yin á máa da aláboyún láàmú tàbí àwọn obìnrin tó bá ní ìdí pé wọ́n ní lápsì wọn ẹ mọ̀ pé ìdí á máa jókòó lé ẹsẹ̀ ni tó yẹ pé orúnkún máa ń yọ wọ́n lẹ́nu ẹni wọn máa lò àwa ń bọ̀ wá bí nǹkan àdákọ́lẹ̀ rẹ̀ fẹ́yìn ọkùnrin à ń bọ̀ wá bẹ́ẹ̀ à ń ṣe kí ni àlá ń bọ̀ wá bẹ́ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukumọ̀nà ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ọyẹ gba nọ́mbà yìí ẹ mú ọ̀dọ̀ nọ́mbà méjì péré ni mú fún wa o ẹ gbìyànjú kẹ́ ya tí yín kẹ́ gbọ́ mi o ṣẹ́rí tí ń kọ́kọ́ fílẹ̀ yìí òun gan ni hotline mi tẹ́ bá ti wá pé tí ọ̀lọ́ ẹ̀yẹn bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ yọ wọlé yọ sọ̀rọ̀ a ti mú gègé yín +2 ṣẹ́rẹ́ yìí tẹ́ bá wà lẹ́yìn odi ní kọ́ńtì tí ẹ bá ṣe Nàìjíríà ẹ kọ́ pé +23480 3298 3298 ẹ̀jẹ̀ ń tún wí +23480 3298 3298 àkọ́kọ́ ẹ̀mú ọ̀dọ̀ ẹlẹ́yà ìkejì ẹ̀jẹ̀ fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin nọ́mbà orílẹ̀-èdè Benin mi +229 54 65 1928 +229 54 65 1928 ẹ òye ojú máa kọ́yàn ni kí máa ra ìyẹ̀wò ẹ̀sìn ni jẹ̀díjẹ̀dí kan ní múni ni inú máa kan ni inú máa gúnyàn ni ohun tí mo fi lẹ̀ yìí lọ́dàn wo ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jàre wọ́n gan máa bẹ̀rẹ̀ pé kí ni kí ló ti wà látijọ́ yìí tó fi jẹ́ pé wo tètè ṣe àbí ẹni tí ń ṣàwárí oyún ò dúró sí lára inú rẹ̀ máa gbóná inú máa kù ẹgbẹ́ wọn ó lo sẹ́yìn wàláì Ọlọ́run ó sì fèsì kòńgẹ́rì lára yín á dára fún yín o tó bá dọ́dọ̀ rẹ má dé mọ́lé o ẹ ṣe àkọ́kárì tìlé tó kù o yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ́ o ire o èrè kàbìtì ní gbogbo wa o. ẹgbẹ́ ọlọ́pàá ọmọ sọ ọmọ kò ló fa ọmọ òòtà ọjà ọlálọ́mí ọmọ àdúgbò jókòó ẹ̀rú ọ̀kìn ọlọ́pàá ọ̀la ní bínú rẹ̀ lé. ìyẹ̀rù ọ̀kìn o ẹ̀kọ́ lálọ́mí mi ìyẹ̀rù ọ̀kìn o. ọ̀tá lẹ́lẹ́gbẹ̀jì ọmọ ní báwọn tọwọ́ rẹ̀ sí ọmọ lálọ́mí.